ká fẹ́ràn ara wa dénú brotherhood ká bára wa ṣe kódà kí differences wà wọ àwọn ọmọ ìyá kan náà differences wọn wà wọn máa bára wọn jà ṣùgbọ́n wọ́n máa pàdé lọ́dọ̀ màmá àti ìyàtọ̀ pa wọn pọ̀pọ̀ tí ẹ bá ṣe ẹbí tí ẹ bá ṣe máa mi tí ẹ bá ṣe dádì mi wọ́n sì máa gbàgbé ní tó ń bíjà ṣé báàrẹ àti máa rẹ ó tó alukurana àtàdézì tó tó ọlọ́run ọba àlékè àtànàbí ó tó ọlọ́run ọba àlékè ọlá àtànàbí al-ukhuwatu al-islamiyya fawqa kulli ukhuwa ṣẹ́gbọ́n mi yé gbogbo tó bá rí kọ́ wà láàrin wọn ẹja gbàgbé torí káàbá fi lè gbàgbé ẹ̀ àwọn tí wọ́n gbàgbé ẹ̀ tán sara wọn jọ ni wọ́n máa darí wa kí ni gbogbo olóṣèlú fi ń rí ọwọ́ mú ẹgbẹ́ tó bá ti fọ́ kò ní wín ìbò àmì èyí tí wọ́n bá kóra wọn jọ òun ní òun wín ìbò kí ló dé tí mùsùlùmí ọlọ́run yọ̀ǹda fún aká darí nítorí pé ntọ́lọ̀ ní ká ṣe àṣe ó ní ajẹ́ ummatan wahida kẹ́lẹ̀ka péré ọmọ darí wa kó wàá lè fún wa ní ìmọ̀ra àlàyé kún wàhálà gẹ̀ẹ́dẹ̀kùn ntọ́lọ̀ ń sọ Mádínà òjò bá ń lọ ànábì débẹ̀ nígbà tí gbogbo ará Mádínà gẹ́gẹ́ bí báàdù kútùbù síra ṣe sọ. ìwọ brotherhood ká fẹ́ràn ara wa dénú brotherhood ká bára wa ṣe kódà kí differences wà wọ àwọn ọmọ ìyá kan náà differences wọn wà wọn máa bára wọn jà ṣùgbọ́n wọ́n máa pàdé lọ́dọ̀ màmá àti ìyàtọ̀ pa wọn pọ̀pọ̀ tí ẹ bá ṣe ẹbí tí ẹ bá ṣe máa mi tí ẹ bá ṣe dádì mi wọ́n sì máa gbàgbé ní tó ń bíjà ṣé báàrẹ àti máa rẹ ó tó alukurana àtàdézì tó tó ọlọ́run ọba àlékè àtànàbí ó tó ọlọ́run ọba àlékè ọlá àtànàbí al-ukhuwatu al-islamiyya fawqa kulli ukhuwa ṣẹ́gbọ́n mi yé gbogbo tó bá rí kọ́ wà láàrin wọn ẹja gbàgbé torí káàbá fi lè gbàgbé ẹ̀ àwọn tí wọ́n gbàgbé ẹ̀ tán sara wọn jọ ni wọ́n máa darí wa kí ni gbogbo olóṣèlú fi ń rí ọwọ́ mú ẹgbẹ́ tó bá ti fọ́ kò ní wín ìbò àmì èyí tí wọ́n bá kóra wọn jọ òun ní òun wín ìbò kí ló dé tí mùsùlùmí ọlọ́run yọ̀ǹda fún aká darí nítorí pé ntọ́lọ̀ ní ká ṣe àṣe ó ní ajẹ́ ummatan wahida kẹ́lẹ̀ka péré ọmọ darí wa kó wàá lè fún wa ní ìmọ̀ra àlàyé kún wàhálà gẹ̀ẹ́dẹ̀kùn ntọ́lọ̀ ń sọ Mádínà òjò bá ń lọ ànábì débẹ̀ nígbà tí gbogbo ará Mádínà gẹ́gẹ́ bí báàdù kútùbù síra ṣe sọ àwọn ará Mádínà ò ju bí 12,000 sẹ́ńpá ayé àtijọ́ ni 12,000 sí 15,000 lọ. bàtà nàbí wa débẹ̀ ó wá kó àwọn èèyàn tó ti gbàgbọ́ yìí wá láti Mákà èèyàn ò ní í jẹ́ra àwọn tó ti gbàgbọ́ yìí wọn financially wọn wà òkè àmọ́ ká gbàgbọ́ yìí ni àgbọ̀ yìí bẹ́ẹ̀ wọ́n wá kó ará Mádínà tó kọ́kọ́ gbàfà náà dé kọ̀lẹ́kọ̀ọ́ ọdún 13 táwọn ará Mákà ní wọn à ní wọ́n á mú àwọn ará Mákà wọ́n á mú wọn àtàrà Mádínà one by one kó o di ọmọ ìyá kan náà ṣé ẹ rí ìjọ ọmọ ìyá yẹn ó lè débi wípé ará Mákà òun lẹ́kọ̀ọ́ ará Mádínà kò lẹ́kọ̀ọ́ tó ará Mákà àmọ́ olówó ó láàyè tó fi lè gba ẹni ọlẹ́kọ̀ọ́ nǹkan ẹni olówó lásán àtàyè aláàyè náà gba ẹni ọlọ́kọ̀ọ́ ìtumọ̀ ẹni wípé nítorí power a lè move a ní the financial aspect ẹni support a sì yí aspect kan fún ni a mọ̀ pé owó rẹ̀ ìyẹn ni wọ́n máa ń pè ní baitul mal lójú ayé ànábì àwọn afọ́nisẹ́ àti pé baitul mal inú ilé ànábì ló bọ́ ẹ̀ baitul mal wọn sì máa pè kó tó wá di pé gbé lọ mọ́sálásí nígbà tó dé mọ́sálásí náà wọ́n tó pè ní baitul mal ṣùgbọ́n bàtí ìjọba ìsìláàmù tóbi ó di pé wọ́n kọ́ odidi ilé míì fún wọ́n ẹ̀sẹ̀ àdébi tí ń lọ baitul mal gbogbo ọmọ tí ọba ti ní ẹ tí ó finance yọ lọ lẹ́nu gbogbo àwọn àbáàtẹ̀rí tí ń rí yẹn wọ́n láwọn olówó tí ń finance wọn ó lè jáwọn ọmọ wọn ó dẹ̀ lè jáwọn kan ló dúró bí kan gbogbo àfà gbogbo tẹ́ bá fẹ́ níìdì àmọ̀ fún yín nígbà tí àlùmọ̀ bá fi lè ní owó tọ́lọ́mọ ogun ó ti ní authority láti protect ààrẹ àmọ́ tí wọ́n bá láàkì owó tó tún láàkì security ẹ̀dígẹ́nìyàn yọ láàkì authority tó bá ti láàkì mẹ́tẹ̀ẹ̀ta àní lè ṣọ́ra wa àwọn kan wọ́n kàn máa bà ẹ̀sìn wa jẹ́ nínú ilé àti láti kíni láti ta àní lè mú ọ àní lè ṣe ìkankan a máa wò ná báyìí náà ni. náà kí n parí ọ̀rọ̀ mi sí pé nǹkan mẹ́ta a gbọ́dọ̀ gbọ́ yé bó láti sára wa jọ. Number 2 bó láti kọ́ra wa tá a jẹ́ professional tá a wà náà fọ́mọ ara wa tá a wà di human nǹkan pè ní human
làwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n organize ara wọn tí wọ́n sì ní service tí gbogbo aráàlú lè máa wá sábà wọn nítorí ẹ̀ wọ́n ní services táwọn aráàlú lè wá máa bá wọn àbí tó yẹ pé wọ́n ó fi máa change aráàlú wọ́n ó fi máa yí wọn padà wọ́n ó fi máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa kúrò ní ẹni tó yẹ pé ó lè bàlùjẹ́ ó lè bàmọ́lẹ́bí jẹ́ wọ́n á di ẹni tó yẹ pé ó lè tó lù ṣe ó ṣe é rí láìlè lórí ó ti mọ̀ pé sàárè wà ó ti mọ̀ pọ̀jọ́ àlìkìyàmọ̀ wà ó ti mọ̀ pé òun gbọ́dọ̀ ṣẹ lọ́hùn wọ́n ń kọ́ ọ́ lẹ̀ so tẹ́ bá fi sí di owó kò ní jí owó yín kápá àwọn náà bá wà ní ìkíyà ìjọba wa wọn ó ṣèjọba dáa àmọ́ kì í ṣe irú wọn bá bá mùsùlùmí nídìí ìjọba tí wọ́n ṣe náà dáadáa kò ní ẹ̀kọ́ tí mò ń kọ́kọ́ ń sọ yìí tí wọ́n sọ̀yàn di wúmọ̀ lẹ́yìn ẹ̀kọ́ òun náà ni ètò ìyẹn ni pé kẹwàá well organized nínú ètò yẹn ni pé bó láṣẹ súnmọ́ra wa tó yẹ pé ẹnì kan ò ní máa pariwo pé kò sí ti ń jẹ ẹ̀yìn lówó lọ ọ̀dà ìwọ tó ní ọ̀yá gbé òun lọ́ọ́ fa sakat òun lọ́ọ́ fa sadaka òun lọ́ọ́ fa ẹ̀jẹ̀ ń pè ní bẹ́ẹ̀ tùlùmọ́ so kò ní jẹ́ pé nígbà tá a bá fẹ́ máa ṣe nǹkan àní rówó ná àwọn tó wá rówó ná wọ́n á máa disturb wa á máa wòran ẹgbẹ́ nìṣẹ́ so woman ni mo mí o woman wa tó wá gbọ́dọ̀ ní protection torí pé tá a bá ti ń ṣàṣeyọrí wọ́n bá wa jà tá a bá gbé wá níjà kára àwọn tí wọ́n wò mọ́ wa là tí wọ́n fi lè bá wa jà a gbọ́dọ̀ insecurity ọlọ́run wá ìdúró àwọn mọ́sàkà tó ní kó wa kó tó di pé jẹ́ ọ bẹ̀rẹ̀ ẹ múra rẹ̀ lẹ́tọ́ ni wọ́n bá yín jà wọ́n bá yín jà wọ́n láyé àzálú náà yìí kọ́ tí nínú ọkùn ọlọ́run wọn ní yẹ̀wọ̀n ní bí wọ́n bá yín jà ọlọ́run ní iyes kọ̀ fún kó kápá wọn bá rọwọ́ mú yẹ kó rùn lákùn àdá ọ̀tá wọn bá yín ṣe. ẹ̀yin ara sẹpẹtẹ̀rí ẹlẹ́mọ̀ rírì sí tó pọ̀ ẹlẹ́mọ̀ rírì sí tó pọ̀ bí ara Saudi nìyí tí wọ́n bá sọ fún ara Saudi pé wá ìdúrà mọ́ sàtàkùn ní kó àwọn ògbóta adábàjá because sẹ́ni kan bá di kúùpù sáré ìwé àtọwọ́ àgbàjọba ní ìsìn muslim náà ní ọjẹ́ mọ́sáàsì náà ní ó tún padà wá ara Saudi ẹ̀mọ́ ta lè wọ́n bàjá òṣìṣọ́ọ̀sì ń bẹ̀ ọ̀sẹ̀ lẹ́bọ̀ ń bẹ̀ tí wọ́n bá pe christian pé kọ́ wá ṣiṣẹ́ wọn ó ti fún lófin òṣùgbọ́n mọ́ tẹ̀lé kọ̀tẹ̀lé báyìí wọ́n padà sí kíni o ìlú ẹ̀ ni muslim ni wọ́n àmọ́ jihad ń bẹ́ wọn mọ́ túmẹ̀ tó kù sí ọ̀gá wọn bàjá ìdókù pẹ̀lú wọn ni pé kákan fẹ́ bá wọn jà láti kíni àtìta bàtà àti inú ilé àtìta làwa tọ́lá àjọ ń gbé àtàwọn ọ̀tọ̀ ọlọ́run sọ fún wa pé bẹ́ẹ̀ sì rí wọn kákan bá rọwọ́ mú ètò ìfojú yẹn rírè nípa bẹ́ẹ̀ wọ́n ìdúró àwọn tó mọ́ sàtà tó tọ́lọ̀ wá wíwọ̀n àwọn náà ní security wa ṣùgbọ́n sẹ́nu kẹ́kọ̀ọ́ ní agbọ́dọ̀ máa ń lò láti wọ́n yẹn jẹ́ agbọ́dọ̀ máa ń lò láti lọ́ máa bá wọn jà wá àṣẹ wọn láti fún wọn àmọ́ tó bá bá wa jà àbí fún nǹkan míì torí security wa nìkan lọ́dọ̀ àjò wàláì tàlà wọn bá pẹ̀ gàn wọ́n ń gbọ́ tí mo sọ ní ìsìn wọn bá pẹ̀ gàn jù bẹ́ẹ̀ lọ ẹni ọmọ try gbé security yìí ẹ̀yin tẹ́ ẹjọ́ gàwọn gan wọn lè pa yín látẹ̀yìn tó bá mú gbóyó tán àbọ̀ bu ọtí yó tán ó lè wò pé ẹ̀yẹn wo gala ọ̀gá rẹ̀ ló sì rí bí gala o. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn oògùn tí wọ́n máa ń ṣe effect ẹ̀ pọ̀ oògùn àwọn oògùn wọn gbà nípa pé ó ní ìdí kan mú ẹ̀jẹ̀ èèyàn aláwọ̀ náà kọ́ náà ní ni tí wọ́n bá gbá lórí ẹ̀ tí wọ́n fi ṣòwò tí wọ́n gbé gbalẹ̀ lórí ṣé wàá ní wọ́n kà sí ní àgbéyẹ̀lì àti mọ̀ pé ọ̀fọ̀ wọn náà wọ́n sì gé ni tábàrà fàtì ń sọ oògùn ọ̀yà lọ́dọ̀ wọn ni tábàrà fàtì sì gé ni tí ń sọ oògùn ọ̀yà lọ́dọ̀ wọn kì í ṣe gómìnà kùránì ní ó ti rọ oògùn wọn aláàfáà kan wọn bọ́wọ́ òkú lọ́wọ́ rẹ̀ ìkéwì olókèrè bẹ́ẹ̀ ó ti yà lọ́dọ̀ kíni o ẹlẹ́bọnù so a gbọ́dọ̀ agbọ́ ń gbé ni ọ̀nà tá a lè gbà bá wọn gbé òun náà ni pé tá a bá pọ̀ wọ́n pọ̀ jù wọn lọ ká ní agbára àti sọ púpọ̀ wa àwọn agbára kan bẹ tó pé kọ́tà má bàa borí wa ni àwọn agbára kan bẹ tó pé kì í ṣe pé ọ̀tá táwa gan lè ní capacity láti ṣe bá a ṣe fẹ́ lápèjú ẹni sọ̀rọ̀ ya ní school tíya ìyẹn láàfin lè kọ́ àwọn ọmọ sọ pé only western syllabus yẹn nìkan ni government recognize bẹ̀tà bá ní school wa government ò sọ pé ká má kọ́ Arabic mbẹ kò ní a má kọ́ Kùránì mbẹ kò ní káwọn ọmọ ọmọ gbọ́ Lárúbáwá mbẹ kò ní wọ́n mọ̀ fíkì mbẹ abẹ́ẹ̀kọ́ ni so àárọ̀ school rẹ̀ gẹ́gẹ́ bí apá wa lásìkìnì láàrin kan wa ẹnu táìmù táwọn ọmọ wà lò wọn wà níbi ṣòfò yóò àdìgbò àwọn máa ń jáde ìgbò lásán wọn ń sọ wọn àmọ́ Kùránì ká wọn ò bá gbọ́ yìí kankan à ń promote ìbónú ìbò yẹn Lárúbáwá ló bá ń bì yìí o nílẹ̀ káàró òjìrì 100 ọdún mẹ́rin kò sẹ́ni tí ń ṣèbò 100 ọdún mẹ́rin kò sẹ́ni tó mọ̀ kankan kọ́ láàrin 100 ọdún mẹ́rin yẹn ẹni tó kọ́kọ́ kọ́ Yorùbá níbi ẹ̀sẹ̀ kọ̀ǹkà àwa mùsùlùmí ni lórí ẹ̀rẹ̀ alif bàtà sa àwọn alákọ̀ọ́ fi alifábẹ́ẹ̀tì lẹ̀ lẹ́yìn rẹ̀ lèbò tó wá dé tó wá mú abc wá nínú abc wọ́n ti wá yọ abd
authority wo ló wá gba tiẹ̀ sẹ́yìn tó gba tiẹ̀ síwájú òun náà ni pé àwọn dá authority àwọn ọ̀dá authority gbogbo àwọn afá ilẹ̀ Yorùbá mọ́sáàsì nìkan wọn kọ́ àti léèké wọn kọ́ ààfin Islam wọn sì léètò tó nídìí ààfin ẹlẹ́bọ ló sì ní gbogbo ọba tọ́rọ́ bá wọn ẹlẹ́bọ ó ṣe ní tí ó fi dolórí burú láàrin wọn àtọ́lọ́hún fún ọkọ tó gorí àga ṣé olórí ìtàní bẹ́ẹ̀nu yín tí wọ́n àmú lọ sí pẹ̀bì àwọn kan máa ń pè ní pẹ̀bì lọ́dọ̀ wa máa ń pè ní ilé ọ̀tọ̀ ibi tó bá kọ́kọ́ máa ń wọ̀ ìyẹ̀wù oríṣiríṣi àwọn pè ní tí wọ́n pè ní sẹ́kẹ́tẹ̀rì ọba kọ́kọ́ máa wọ̀ bìkan ẹ̀yẹ́ wọ̀ mí ẹ̀ mọ̀ kó rere o wọn mú ìbí òrírí ni gbogbo ọ̀dọ́ wa mẹ́rin ọkọ̀ wọ̀ bìkan sẹ́ni tó wọ̀ wọ́n àwọn ètùtù wọn ó ṣe fún olúwo gan ọwọ́ ọbẹ̀ 40 oṣù mẹ́ta lọ́wọ́ kó lò wọn bó ṣe lè 20 something ra ní òtítọ́ 21 days lò lóorun kò títọ́ ilé gbogbo àwọn wúrúwúrú tí wọ́n máa ṣe ó ní kò ní ìdí wọn ò ní ìdí wọ́n mọ̀ pé kì í ṣe fá ló mú gọ́vnà ló mú gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n máa fi ń lọ̀ wọ́n tí wọ́n bá ti wà níyẹ̀wù yẹn wọ́n fẹ́ gbẹ́ awo lọ̀ wọ́n gbọ́dọ̀ máa wọ ẹgbẹ́ ó kéré tán ọba ọwọ́ ẹgbẹ́ tó tó mẹ́ta gbogbo ẹgbẹ́ anti-Islam so therefore ní ààfin àjọ ní ààfin ni bẹ̀tà ààfin yẹn àwọn ẹlẹ́bọ hijack ẹ̀ kò sí kankan ilé ayé wọn tí wọ́n hijack ilé ayé iwájú à ń lọ wọn ò kọ́ alẹ́kọ̀ọ́ wọn ò ní sùkú wọn ò lófin bẹ́ẹ̀ ṣe rí yàn nínú ayé ẹlẹ́bọ tó máa fẹ́ dájọ́ ẹni tó jíṣu mẹ́fà kan bá mú wá sọ́dọ̀ kábíyèsí tí kábíyèsí ní ẹran lẹ́wọ̀n ọdún kan tó bá di lọ́la tó bá jíṣu méjì inú lè máa bí kábíyèsí kan wọn lọ pa wọn ò ní written constitution àwa la ní written constitution àwa guided bí constitution wa àbẹ́ẹ̀kọ́ ni àbí sẹ̀ríà sọ́mọ jáde náà kún alára sẹ̀ríà tí mẹ́nàlá ọlọ́run àwa la ní sẹ̀ríà tó sì kọ́lẹ̀ tí ó guide wa kódà èyí tí òfin tó yẹ pé kò sínú Quran kò sínú hadith nígbà bá ti mọ èyí tí wọ́n kọ́lẹ̀ òun ni ó fi guide wa bá sì ṣe èyí tí wọ́n kọ́lẹ̀ sẹ́gẹ́dọ̀ oníṣìn náà àwọ̀kọ́ nù bó láti sára wájọ bó láti ríra wájọ ìṣẹ́lẹ̀ àwa tí máìdì wa bá papọ̀ mọ́ra wọn ẹlẹ́ẹ̀kejì ó mọ̀ ní pé àǹfààní wo la ṣe faraàlú ní orúkọ Islam at least aráàlú gba tí a ń torí security so tẹ bá dé òní lẹ fẹ́ gbé ọ̀kadà ẹ wá lẹ́nu lọ tàwọn nítorí lọ́kadà ọmọ bí ó lè pe tàwọn ìwòsàn hospital àbí tàwọn nursery and primary school àbí tàwọn madarasa àbí sábà kàfé wọn àbí market wọn àbí village wọn ẹgbẹ́ nìsín yóò mọ̀ bí ó lè ìwó lọ fẹ́ lọ so tí ẹnìkan ọba gbádùn market wa kó torí ẹ̀ fẹ́ràn wa yóò sì jàǹfààní hospital wa tàbí kó jàǹfààní school wa tàbí kó jàǹfààní charity programs wa ẹgbẹ́ nìsín ìyẹn wá jẹ́ kó yẹ pé aráàlú mọ́ ń retí kí la wì ní ọ̀pọ̀lọpọ̀ ìlú kábíyèsí ní òjòkó tàbí representative fún ààfin lẹ́yìn náà ọlọ́pàá lẹ́yìn náà local government láti decide ààbò aráàlú wọn ó pè ọlọ́dẹ pé tá a fẹ́ rí ṣùgbọ́n ká gómìnà tí a ní àwa mẹ́rin wọn ò gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ẹ̀kẹrin wọn ó pè àwa sí kí ló dé wọn mọ sáfíìsì tá a ní tí aráàlú ọ̀bà rí mùsùlùmí pé ní sáfíìsì kan tí ó ń wúlò fún mazis wọn à ní mọ̀ páwọn lọ́yẹ̀ káwọn máa tẹ̀lé gbogbo tá à ń ṣe wọn aráàlú ò rí ìwọ̀n mùsùlùmí tó pọ̀ jù ò rí kí ni a ṣe àápàdé mọ́sáàsì àápàdé lẹ́ẹ̀kẹ́ kò tí ì jẹ́ mọ́ wọn á jẹ́ àmú wọn kí la fẹ́ ṣe ń bẹ̀. mo fẹ́ fún wa nímọ̀ràn ní òkè ògùn káfíìlú kan bẹ̀rẹ̀ káàánú ní mákẹ́ẹ̀tì tíá a kọ́kọ́ ṣe association àwọn àgbẹ̀ tó jẹ́ mùsùlùmí tí wọ́n sì gbàgbọ́ wọ́n gbàgbọ́ ní Islam wọ́n gbàgbọ́ ní pé àwọn fẹ́ wọ àlìjánnà àwọn ọ̀fẹ́ tí àgbẹ̀ bọ̀ ná pẹ̀lú pé láti máa ní aráàlú la àwọn àwọn tó bá ní pọnpọ́n èyí tá a bá rí pa ní jù náà àwọn àgbẹ̀ bóyá àgbẹ̀ gààrí ni tí ṣe ẹ̀gẹ́ àmọ́ a sọ fún wọn pé ibi báyìí bóyá sẹ̀pẹ̀tẹ̀lì láàmù ẹ̀kọ́ tẹ́gẹ̀ yín bá ti ń jáde ibẹ̀ ni ẹ̀kọ́ lọ ẹ̀dá lè ṣe gààrí ń bẹ́ káwọn kó tó ráyè opportunity àti ṣiṣẹ́ ẹ̀ta gààrí yín kọ́kàndín ní 200 ní tí gbogbo aráàlú wọn ká pè ní Islamic kíni o market láti sọ fún wọn pé Islam láàánú yín service kan tó pé is a social service everybody lọ́ba tí kíṣẹ̀ bá lóun kíṣẹ̀ wà lóun fẹ́ arajà ẹ máa ń le tí ẹ bá lè sọ kíṣẹ̀ yẹn láàrin ọdún mẹ́wàá tẹ́ ẹ bá lè sọ di mùsùlùmí
láyéláyé ẹnìkan ò sì ní lo against mùsùlùmí. 2 pọ́ọ̀sì wo ló jẹ́ general post ta ní ìmáàmù wa yìí náà ní lẹ́wù ta ní òun náà láàmú pé náà ní amirul muminin ọ̀tọ̀ ni máàmù ọ̀tọ̀ ni amirul muminin ṣùgbọ́n àlẹ́ lómi ta fẹ́ pé ní amirul muminin ṣùgbọ́n ọ̀tọ̀ ni amirul muminin authority nu ó ju ìmáàmù lọ bẹ́ẹ̀ àwọn náà láà lò á wà ní council yẹn ni pé muslim community tí mo gbọ́n ẹ̀dí ẹni sìn àti ẹ̀yin olóyè ìmáàmù àtàwọn professionals legal ńkọ́ àwọn legal ńkọ́ security ńkọ́ political ńkọ́ tá a lọ sọ pé àti màpá àwọn yìí ò lè jẹjẹkújẹ láéláé Islam àkàn ní bẹ lórí wọn ẹni ẹ máa rí sí àfihàn politics tó lóṣèlú bá wá ẹ̀yin ní kẹ́ ẹ̀ attend sí kẹ́ ẹ̀ tó mú wá sọ́dọ̀ ìmáàmù tó pàṣẹ ẹ̀dí ẹni sìn that is Islamic authority gbogbo máa wọ ìlú wọn mọ̀ pé Islam ní sọ́ọ̀lù Islam ló ń dẹ̀ wọ́n lọ́rùn ọjà rẹ̀ ló ṣe kíni ló cheap jù ẹ̀dí ẹni sìn ẹ dá okó torí ti Islam èrè ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí a ti ń kó ọjà wá wọ́n ń jèrè náà ẹgbẹ́ nìsín èrè wọn gan fẹ́ẹ̀ dáa ju àwọn Haúsá tí wọ́n wá ọjà wa wọ́n ní àlùbáríkà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn òòrì ní àwọn ọjà míì táwọn máa ń ṣe kíni táwọn máa lọ tọ́lọ́jà tí àwọn náà ní ata àlùbọ́sà nǹkan o cheap ẹgbẹ́ nìsín so ara àwọn nǹkan tá a fi lè sáǹfù ìlú ni a ní ìdí hospital bàbá tí ìlú ọmọ yẹn dá àwọn ọmọ kan síbẹ̀ ẹ̀ náwó lé lórí in fact gbogbo sẹ́ra mùsùlùmí náwó lórí ọmọ pé tó bá ti dé wá dá ti Islam lẹ̀ kóbìnrin tó ju obìnrin kọkùnrin sí kíni almasoro máa lọ́nbẹ̀ kókò àná máa lọ́nbẹ̀ kọ́ni táì dọ́gbọ́n ọ̀kẹ́ máa sọ̀rọ̀ torí ẹjẹ́ kì í sọ̀rọ̀ ọ̀kan fún yín àjẹwà o ànábì lọ sọ fún wa o ẹgbẹ́ bá lọ síbítù ẹ̀ mọ̀kànlá wa ẹ bá lọ síbítù ẹ̀ sì máa rí sẹ́ dáadáa wọ́n á máa tẹ̀lé ẹ̀dọ̀ síbítù inú ìgbà ti pàdé wọn rí wọ́n tẹ̀lé onítọ̀hún ẹni táwọn yìí ó ti lọ síbítù ìjọba tó ń rí jẹ́ tiẹ̀ ọ lọ síbítù private tó wà tó sáré àdéhùn rí jẹ́ tiẹ̀ wọ́n á ní wọn kíní yìí ọ̀rọ̀ lọ́wọ́ nú ẹ máa gbé lọ síbítù tàwọn sẹ́wọ̀n àmọ́ ṣe rúkìá àní rúkìá center àti àlọ́tọ̀ ẹ gbọ́dọ̀ mọ́ ni o láì jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí rúkìá báyìí ilé olóògùn lòkú tí wọ́n mọ̀ sí kíni tàbí wọ́n máa lọ lé babaláwo wọ́n ṣe àríyá báyìí mo ṣe rí ẹni ìta báyìí ní ara tó fún mi pé ẹ tẹ̀lé aláàárẹ̀ kan wà ní. nígbà wọn adéke wọn ní wọn wá fún mi rìpọ́tù pé wọn kàn bá dùn gbogbo ibi tó ti ń ṣe àti dókítà dé wọn kọ́ ṣe àwọn àfikàrù wọn ń tọ́jú ẹ̀bẹ̀ tó ti ń yàtọ̀ táwọn gan ṣe mọ̀ wọn á ní ẹ sọ fún àwọn ìyá tí ń bẹ́ẹ̀ ta ẹ̀gbẹ́ kan máa lọ kí ni ẹ jẹ mọ́ kí ni ẹ bẹ́ẹ̀ ṣe ń bí ẹ̀gbẹ́ kan máa lọ because tára ẹ̀ láti balẹ̀ tẹ́lẹ̀ gbé dókítà lọ wọ́n tún lè yí wọ́n padà lé àwọn ìyá àṣẹ kò sí hospital tí ọmọ yẹn lọ tó wọ́n tẹ̀lé lọ ìgbà tá a tó wá lé ọ lọ tá a wá ṣe rúkìá ṣe ara rẹ̀ wáyá sẹ́yìn pé n tó àfẹ́tì òun ni kákáwọn náà bá lẹ́kọ̀ọ́ súnà onídìíká ṣe rúkìá fúnra rẹ̀ ló ti gíní ni ó ṣe rúkìá fúnra rẹ̀ nígbà tó ṣe nínú ṣé gbogbo ìyàwó lẹ́kọ̀ọ́ súnà ṣe àgbọ́dọ̀ bá wọn wá yìí kọ́mọ̀ ìpé láti ibi pé wọn lẹ́kọ̀ọ́ òun ni ó ti máa bọ́ sí ibi ẹ̀sìn ní tí èsì kíni o ẹ̀sìn Islam so ìtọ́ á parí ẹ̀ ni pé ibi tá a bá wà wọn gbọ́dọ̀ máa yan kèfèrí lọ́ba wọn gbọ́dọ̀ máa yan kèfèrí ní chairman àbùkọ́ máa yan kèfèrí ní gọ́vnọ̀ òkè ogun ẹ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ unite ẹ̀ tó gbé gómìnà wọlé òkè ogun yìí tá a ti máa ń ṣẹlẹ̀ lókè ogun wọ́n gbé ilé iṣẹ́ kan wá wọ́n gbé yunifásitì kan wá wọ́n tún títì yín dà wọ́n fa iná síbí wọ́n ṣe bá ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀bẹ̀nẹ̀fìtì jù bẹ́ẹ̀ bẹ̀kẹ́ tó lè ṣàǹfààní ìfaraàlú àfikẹ́ni yóò kù ẹ̀ríra ẹ̀yin tẹ́ bá kọ́ bọ́ra yé ẹ̀ríra yín ẹ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn tí ò gbọ́ yín yé ṣẹgbọ́n mi sìn tó bá yá ẹ̀yin tẹ́ gbọ́ra yé ẹ̀yin lẹ́fà dáadáa wá tẹ́ fà láàánú wa àwa la fa Arẹ́gbẹ́ wá sọ̀sùn àǹdẹ̀kù tí ì sí gómìnà kan tó sì dáadáa tó Arẹ́gbẹ́ kò tí ì sí gómìnà tí mẹ́mẹ́ ìtráìgá àmọ́ wọ́n ń tọ́ Arẹ́gbẹ́ lẹ́yìn ni tọ́lá nǹkan tó Arẹ́gbẹ́ ṣe tó wọ́n ò ṣe òun sì tó dá fún àwọn gómìnà tá a ní àmọ́ kí ló dé nítorí pé Arẹ́gbẹ́ mùsùlùmí ni ṣé ẹjọ́ bá jẹ́ mùsùlùmí wọn máa yọ ìhànà tí wọ́n bá débẹ̀ tí ọba ti sí ẹnì kankan lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọn máa pọ̀fọ̀ wọn máa àfọ̀ṣẹ́ ẹdí ẹnìsìn ṣùgbọ́n tí wọ́n bá ti káwọn ọmọ tiwọn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń ṣe rúkìá fún wọn àwọn àfọ̀ṣẹ́ tí wọ́n máa ń lò fún òní ṣìkìní òní ṣiṣẹ́ bó ṣe rí mọ́tò fún yìí kò tí ì sí gómìnà náà wọ́n ṣàṣe àwọn ayé gangan òrìjínà ni wọ́n wà bá bí ó wà kò sí lè ráyè kò sí gómìnà kan tó lè ráyè gbogbo orú tẹ́yìn náà sí àwọn àsìkáàdù tẹ́yìn náà sí kò sí àmọ́ mùmí ní ọ̀gbọ́dọ̀ máa dárìn ó gbọ́dọ̀ máa wà pẹ̀lú kíni àwọn èèyàn ipò adarí àwọn tó gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ adarí gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn kan gbádùn òun lòun lò èèyàn 40 là fún ó sì kéré tán bíi 20 ọ̀gbọ́dọ̀ máa wà pẹ̀lú ẹ̀ ní jòjòjúmọ́ àwọn àmọ́ gbaṣẹ́ sára àwọn ẹgbẹ́ nìsín
ló fi san tó bá ti remove ẹ̀ lọ́dọ̀ ẹnìkan fàájì burúkú ni yóò máa ṣe káàkiri yóò máa ṣe wọ̀nrànwọ̀nrán káàkiri kò wá ní kankan lórí ni wọ́n fi máa fẹ́ẹ̀lì ìgbà yẹn káwọn kan tí wọ́n máa fi kan ẹnu tó bá ti fi sẹ́nu gọ́vnọ̀ kọ́ńtàtì mi ní kẹ́ sáàrin yóò sáàrin ni kọ́ńtàtì olórí búùsì ni tí ó padà kò bá gómìnà tó bá yá ẹ dákun ẹ má bínú pé mo gba táìmù yín ọ̀rọ̀ gidi mo sọ fún yín.